Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ọjọ́ ṣe bí ire ọ̀sán pọ́n. Abeni Abe. Òjò ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dọ̀gbàrà. Abeni Abe. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ ó kọ̀ tán. Abeni Abe. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ kọ̀ tán ńlá o. Abeni Abe. Èé o ẹ wá wò rárá ire. Abeni o Abe. Abeni o Abe. Alabeni o Abe. Abeni o Abe. Ọmọ sánsan bí owó Abeni Abe. Abeni o Abe. Ọmọ gbẹ bí òwú la o. Abeni o Abe. Àkànbẹ́pò rẹ̀ lẹ́yìn ju ẹgbẹ́. Abeni o Abe. Kúrin. Ṣẹ́rí ibi tẹ́ ẹ dé sí yìí. Ilé ìfọ̀kànbalẹ̀ ni. Ó ṣe ọ́. Kò sí wàhálà fún yín o. Ní agbára Ọlọ́run. Èmi ò mọ bí tẹ́ ẹ sì ń rè. Ṣùgbọ́n níwọ̀nba àgbà tẹ́ ẹ bá lò pẹ̀lú mi. Ìfọ̀kànbalẹ̀ lẹ́wà. Ṣé ti gbọ́? Ó ti gbọ́. Ẹ dẹ́kun wọn bọ̀. Àtọ́kẹ́ o. Àtọ́kẹ́. Ó bá lè mi. Dákun. Ó bá mú alàgbà yìí àti ọmọ rẹ̀ mú wọn lọ yàrá àlejò tí ò jìnnà sẹ́gbẹ̀ẹ́ mi. Bá mi tún bẹ̀ ṣe dáadáa. Ẹ kú àpèrè bàbá. Ọṣẹ. Bàbá ọṣẹ o. Lákàrà lójú kílò. Wọ́yá. Hello. Ẹ máa rà o. Ẹ ṣe o bàbá. Wọ́n ṣe o. Ayé ọ̀hún kan òye nìkan. Ìyá mi ló fi mí hàn bàbá mi. Ayé fa eyín funfun fẹ̀jẹ̀ sínú. Ojú ẹ̀dá sunwọ̀n jọjọ dùnú lọ. Àfi kélédùn wa máa ṣọ́ wa. Ìpìlẹ̀ ọ̀rọ̀ o. Ìpìlẹ̀ ọ̀rọ̀ o. Ìpìlẹ̀ ọ̀rọ̀ o. Ìpìlẹ̀ ọ̀rọ̀. Ọ̀rọ̀ nípìlẹ̀ ọ̀rọ̀ lórísun. Ìpìlẹ̀ ọ̀rọ̀ bó ti ṣẹlẹ̀ rè o. Bó ti ṣẹlẹ̀ rè o. Bó ti rí rè ẹ̀ṣẹ̀ kan kì í dédé ṣẹ. Ẹ wádìí ẹ̀ wò dáadáa. Bó ti ṣẹlẹ̀ lẹ̀ ń wò yìí. Ìṣe àgbà ló kó bọ́mọdé. Ìwà àgbà ló kó bọ́mọdé. Ìwà àgbà ní fìyà jẹrú àwọn ọmọ wọn. Ayé la báyé, ayé la bọ́rọ̀, ayé la bẹ́ nìyàn. Ayé la bá ṣe ẹ̀dá tí wọ́n ń pè ní ìwà. Ohun ó bá ṣe ló bá. Ohun ó bá ṣe lọ́mọ máa bá o. Ayé la báyé, ayé la báyé. Bó ti wọ̀n lálẹ́ yìí nù. Tàbí. Ìyá mi ló fi mí hàn bàbá mi. Ayé fa eyín funfun fẹ̀jẹ̀ sínú. Ojú ẹ̀dá sunwọ̀n jọjọ dùnú lọ. Àfi kélédùn wa máa ṣọ́ wa. Kútó. Ndakomi o. Mige ìwọ rẹ̀. Chelo.
Cheli lago biye. Gogo. Kó dijú fa. Kó dijú náà. Na ko mi. Ejo ke iwo re. Kó ṣíjú. Gogo kó ṣíjú. Na ko mi o. Ibi tí àwọ̀ wà yìí. Bàbá náà, bàbá Bàálẹ̀ tó fi àwa sí àyín kí á sùn kí òwò ṣe dáadáa fún fá. Gbogbo nǹkan náà tó máa ti máa dùn Bàálẹ̀ nínú tí inú Bàálẹ̀ kò dùn kí ó ṣe dáadáa fá. Kí inú Bàálẹ̀ kò máa dùn. Gbogbo nǹkan tí Bàálẹ̀ tó fẹ́ ire tí Bàálẹ̀ tó fẹ́ kí òwò ṣe fún fá. Àwọn nǹkan tí Bàálẹ̀ kò fẹ́ tí kò dá kí òwò jẹ́ kó jìnnà fá. Ẹnu mi gàngbá nínú ngàwà ìjọ rẹ̀. Ẹ ṣe fá tí ó bá di ní àárọ̀ tójúmọ́ tí mọ́ à ń fún ìwọ náà lóúnjẹ ìwọ náà ṣàrí pé èmi àti kòkó kò jẹun kankan àmọ́ tí ó bá ti ń di àárọ̀ gbogbo nǹkan tí ó bá ti ń fẹ́ èmi ti mọ nǹkan tí ìwọ fẹ́ ó ti fún ìwọ pọ̀ tọ́ kó ètò rẹ̀ láwa mọ̀ ní dájú bẹ̀rẹ̀ ọ́n rẹ̀ tọ́. Ó kàṣà tọ́ èmi ń bọ̀ àwọn tó fi àwa sí àyín èmi lọ wí fún wọn tí wọ́n bá máa ń rí jíjà ó mú jíjà wá fún wọn. Àtòkẹ́ ìyálé mi èmi mo pè yín ságbàlá ìyálé mi baálé wa tún ti bẹ̀rẹ̀ o baálé wa ti tún bẹ̀rẹ̀ o kò pẹ́ tàlejò wọlé ní ìsìn náà ní baálé ní kan fàlejò ránṣẹ́ láti gbàgede ìyálé mi ẹ dákun sáwa nìkan ni tó fi jẹ́ pé gbogbo ìgbà láàmú gbàlejò lẹ́yìn kan bá wá pè mí pé wá dáná kan bí mo ṣe wà èmi ò níná kankan dáa torí bí mo ṣe wà ó ti rẹ̀ mí bí n bá re wọlé báyìí mo lọ bomi ara yín sùn nù. Bọ́ọ̀lù tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ṣe wà yìí ojú oorun ni mo wà bá a bá ti kúrò ní àyín oorun ni tí ò ti sí ẹni kankan tó lè pè mí jẹ mọ́. àtẹ̀mí gan bí mo ṣe wà yìí. gbogbo eré tó kù dàárọ̀ la. bẹ́ẹ̀ ni ọmọ fojúmọ́ rí mọ́ alókù àti tún wípé àlejò tó bá fòdù wọ̀lú kí ni irú wọn máa ń jẹ sí. igi dání. yóò sì rí inú ìyálé mi ẹ já wọlé lọ́lọ́. Dàbí àbọ̀ fẹ́ràn kọ̀kọ́ èjìdó òkú àwọn tí àwọ̀ wá bá àwọn ìyàwó bàbá yìí wọ́n ní kò fún wa lóúnjẹ fa wọ́n ní kò lè fún wa lóúnjẹ wàjú kóńké ní wo ọmọ àjẹ̀dẹ̀ pẹ́ náà. Ó jẹ́ bẹ́ẹ̀ fa kọ́ gbogbo ó máa jẹ́ bẹ́ẹ̀ fa tó bá ti jẹ́ ohun tí ń wá omi fún ọkọ tí mú mi sí ẹ̀yà jẹ́ pẹ̀lẹ́.
Baálé mi. Èmi ló dé. Èmi ló ṣẹlẹ̀. Baálé mi. Ẹ jẹ́ gbọ́ mi fún ọkọ mi náà. Ẹ mú mi baálé mi. Ẹ mú mi. Baálé mi. Èmi ló dé baálé mi. Ẹ lọ́kùn kí ló ṣe wọ́n. Ìyálé mi kí la fẹ́ ṣe báyìí torí ọlọ́. Baálé mi. Bàbá, àwọn baálé mi kò bá ilé mi mọ́. Ẹ̀wọ̀n látara. Olùlànà. 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 Ìdẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ló wọlé torí olúnjó. Dúró. Àlejò wọlé gbà. Àgbàlejò kókó. Ìbọn sáà ní purọ́. Àlejò, bàbá, àgbàlejò láìpẹ́ yìí. Mú mi débẹ̀. Ọ̀yá máa bọ̀ bàbá, ẹ máa bọ̀. Oyọ́yọ̀ lẹ́nu bó ti rí mi. Ṣé èmi kò ṣàyẹn? Dákun ó ṣèmí, mo wá láti bẹ̀ ọ́ ni. Kí ló dé kí ló ṣe kí ló máa ṣe? O ò ní dààmú. Wọ́ ìbànújẹ́ ò ní kàn ọ́. O ò ní tẹ́ láéláé. Àwọn àgbà sọ̀rọ̀ wọn ní agbo onígbàwó nígbòǹwọ́. Báwo bá gbàwó nígbòǹwọ́ mọ́ àwọ̀ atẹ́ àwọ̀ aya wa sì fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí aṣọ. O rí nǹkan báyìí mo ti há sọ́dọ̀ rẹ̀. Mo há o. Bó ṣe wá gbà mí lókù báyìí ìbànújẹ́ ò sì ní kàn ọ́. Wo tá a bá tara wa jẹ lókù mo ti mọ̀ mo mọ̀ pé kì í bínú ọmọ àlèyàn ní fà á. Wo. Tọ́ bàbá kí ló ṣẹlẹ̀ gangan? Ó jèrè ìbànújẹ́ ò ní kàn ọ́. Bàbá Dápà ẹ̀mí ló mú gbọ́. Ó jèrè. Bàbá olówó kan náà tí gbogbo wá gbẹ̀mí nínú ìlú wa ó sì ọ́ ó kọjá àyè rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀wá dá sẹ̀ríà fún sẹ̀ríà tó wá dá fún òdámọ́ níwọ̀n sẹ̀ríà tó lè mú kú lọ́wọ́ ló dá fún ọ wàá ṣàforíjì fún. Mo fi Lédùmarè bẹ̀ ọ́, mo fàti wáyé rẹ̀ bẹ̀ ọ́, mo fàti sẹ̀ rẹ̀ bẹ̀ ọ́. Dákun mo mà pọ̀ sí ọ́. Ọ̀sẹ̀ àmìfà àwọn ìyàwó ń pé àwa rìn rádaràdá kò lè fún àwọn ní oúnjẹ. Gbogbo yìí ọmọ kékeré yìí gbogbo kò jẹ́ nǹkan kan látànà tí kò bá gbà wá sílé tọ̀ àwọn wá bòmí tó máa ti sùn ó gbà wá sílé kò fún àwa ní jíjà gbogbo kò jẹ́ nǹkan kan bí gbogbo ti wà yìí ẹyọ kan náà lè mí nìyí tèmi ti dàgbà tó yìí gbogbo kékeré yìí nìkan lè mí máa ní gbogbo kò jẹun látànà kò dáa. Nǹkan kékeré lèmi máa ti ṣe fún olówó fa. Ìfúnpá àtùrù rèé olójú náà ẹlẹ́sẹ̀ mọ̀sá ìjagun lọ bí abojú pẹ́ kókókó èmi nìwọ̀n nísàlẹ̀ ẹni tí ò bá tètè mètùtù rú fúnpá yìí ọ̀run lálá. Bàbá yìí wọ́n máa ó fa. Bẹ́ẹ̀ tí wàá èmi ọkà sún sókè tèmi tí sún sókè báyìí oúnjẹ kò lè délẹ̀ fa tí gbogbo ìlú yìí tó máa ń jẹun lẹ́ẹ̀kan náà tèmi bá ní kí gbogbo ìlú yìí tó ń jẹ máa délẹ̀ tó sún sókè oúnjẹ kò ní délẹ̀ fa. Dákun bá ń túlẹ̀. Kò lè ráàyè kò lè ṣe bẹ́ẹ̀ kí èmi ó tó tí èmi ó bí máa ń sí kinní yìí sílẹ̀ oní nǹkan tí ó máa ń sọ. Ọ̀dà ṣèbí mi mo wà lọ́dọ̀ rẹ̀ kí ló fẹ́ kí ni nǹkan ètùtù kí ló wẹ́bọ tí ó fi wálẹ̀. ṣíngí nínú àǹfààní àti àmì yáàna àti àwòbó yáàna iyán ṣíngí nínú oúnjẹ iyán tí ó ti ṣe tí kò fún àwa ó máa fún wòkó ó máa fún àwọn ìyanu tí gbogbo ti jẹ tí èmi ti jẹ ìyókù ó máa ti fún àwọn ìyanu. Ọ̀hún á mú iṣu èyí tó dáa fá
tó bá mú iṣu tó dáa ó máa ń ti bíà ọ́fíìsì náà tí iṣu ti jiná ó máa ń àpàchíngí nínú dúókúná ìyẹn tí ó pọ̀ ló máa ti ṣe tó bá ṣe yẹn tó pọ̀ ó máa ń ṣe ọbẹ̀ tó pọ̀ ó máa ń fi ẹran tó dáa sí púpọ̀ fá tó bá ṣe èyí nìkan kòkó àìjẹ tí kòkó bá jẹ tán èmi ó máa ti jẹ tí èmi ó ti jẹ ìyókù ó gbé fún àwọn ìyá mi ìṣòro ká nàmínà yẹ fún gidi náà ìyá mi tó máa fò lọ́sàn àwọn ìyá mi tó máa fò lóru. ẹwọ́ ọgbọ́dọ̀ mọ́bí tí wọ́n ṣe tá a bá ti ṣe yìí ọ̀tán. níṣẹ́ ó máa ti tán. yóò wálẹ̀ yóò sì gbádùn. àmọ́ tí ó bá ti lélẹ̀ tí kò mú yán wá. dákun ìwọ máa ń sùn ìwọ fọ̀rọ̀ lẹ̀ fi mi. wọ́dùn kọ́ wọ́dùn. jò gbogbo ẹran yìí tí àwa méjèèjì nípa tó bá fẹ́ ṣe èmi ó sọ fún ọ kó tún kún wá sí gbogbo kó mú ẹran bá kó mú ní ńláńlá ìyẹn kékeré tó yẹ kó fún ìwọ jẹ tó bá fún ìwọ nìkan èmi ó máa sùn bẹ́ẹ̀ kò fún àwa níyẹn ń ní àwa jẹ yẹn àwa jẹ ẹran eléyìí ó pè é gbogbo kò sí ìpèsè kankan fa àwa gẹ́gẹ́ ní ìpèsè náà àwa ló gba ìpèsè tán èmi ò fẹ́ kọ́ ìwọ ní ọgbọ́n kan Ifá kò máa pé pẹ̀wú yẹ̀kẹ́tẹ́ àdúfá fún Ọ̀rúnmìlà ó ń ṣàwórelé Ọlọ́fin tán ó ń lọlé oní ìyàgbẹ́ lọ rèé ṣàwó ṣé o mọ̀ ìtumọ̀ ṣé o rí Ọ̀rúnmìlà nígbà tó ń lọ sí ilé Olófin ó rìnrìn àjò bí èmi tiẹ̀ ti ṣe ìrìn àjò báyìí ó yẹ ọkọ tọ nígbà tó wá débẹ̀ ó wá dé òyàgbẹ́ ó máa ń tí wọ́n pè ní òyàgbẹ́ yẹn tó máa ń ṣiṣẹ́ rokoroko àgbẹ̀ nígbà tó débẹ̀ àwọn kò dá Ifá mọ̀ bí àwọn kò ti dá àwa mọ̀ báyìí nígbà tí kò dá Ifá mọ̀ kò dá Ọ̀rúnmìlà mọ̀ ó wá mú iyán ogún iyán jẹ kò fún Ọ̀rúnmìlà jẹ nítorí àìṣẹlẹ̀ yìí kò jẹ́ ẹ̀kọ́ fún wọn kò sí ìpèsè kankan fà àjẹkù tí àwa jẹkù àwọn obìnrin ni tó pé kò lè dáná fún àwa kò máa wá gbé ló máa ń rìn lọ. ó gògó pẹ̀lẹ́ ó yá sùn. pẹ̀wú yàgẹ́tẹ́ o pẹ̀wú yàgẹ́tẹ́ adé àfọ̀n Ọ̀rúnmìlà ń lọ́lé Aláàfin rèé ṣàwó pẹ̀wú yàgẹ́tẹ́ ó ń relé oníyàgbẹ́ mímọ̀ ní kò mọ fá o wọ́n mú yán ọjì yán dùn fá. bàbá ẹ pẹ́ fún wa. àṣẹ. ọjọ́ yẹn dalẹ́ o. àṣẹ. èmi ò mọ bí tẹ́ ẹ ti pàdé arákùnrin tó jókòó yìí èmi ò mórúkọ ẹ̀ ṣùgbọ́n bàbá tápàdé mi ń pè é. wíwá ta ẹni kó wá sọ́dọ̀ mi sábà bí orí lọ́lọ́run fi ṣe fún mi. mi mọ̀ bóyá ẹ gbọ́ lálẹ́ ẹjọ́ tó dọ́dọ̀ mi ó bá wa iṣẹ́ oúnjẹ lọ́wọ́ ni gbogbo àwọn ọmọ àwọn ìyàwó mi ti jẹun èmi ló kù tí mò ń jẹun lọ́wọ́ ní ohun tá a wò ìdé lónìí tẹ́ pé òkèlè tí mo gbé sọ́nà fún kò lọ́ọ̀lẹ̀ kò lè já kò wá sókè padà dìgbà ẹ wò bàbá ọpẹ́lọpẹ́ bàbá tó jókòó yìí. ọpẹ́lọpẹ́ Ọlọ́run fi ṣe sábàbí èèyàn tó bá dẹ̀ gbàyàn lọ́wọ́ ọkú ṣé ẹ mọ̀ pé òpin oore ló ṣe fún yàn. bẹ́ẹ̀ni. ìdínú tí mo ṣe ní a gbọ́dọ̀ débi kárìíra mo ní àwọn nǹkan kan tí mo fẹ́ bá yín sọ lórí rẹ̀ a gbọ́dọ̀ ju arákùnrin yìí lẹ̀ pé kó fi wálẹ̀ tá a bá fi bẹ́ẹ̀ tá a jùlẹ̀ tó lọ bí ìgbà tá a mọ̀ tá a gbé oore wa tá a sọ dànù sínú igbó ni o. bàbá yìí èyí ni kò máa ń ṣeéṣe fa. a ṣeéṣe. èmi máa ń níbi tó èmi tó máa ń lọ. àmọ́lé àkókò ẹ̀yin lèyìn máa ti ṣoore fún èmi ní ìgbà tí ó máa dé ní ìjẹta lóòru tí kò bá gbà mí sílẹ̀ bọ́lẹ̀ mi máa ti sùn èyí ló ti máa dúpọ̀. Ọlọ́run ló nílé Ọlọ́run ló nílẹ̀
eléyìí tó ní kò ṣeé ṣe yẹn á ṣeé ṣe gbogbo kíbi tó bá lọ ibi tó fi ṣe bùgbèrè ọ lọ ọ máa padà bọ̀ àti wà àtọmọ rẹ nílùú yìí. bẹ́ẹ̀ ni bàbá àṣẹ lèmi fẹ́ kẹ́ ẹ fi sí kẹ́ ẹ wá bí tilẹ̀ gbé dá kẹ́ ẹ tú fún arákùnrin yìí owó tá ẹ kọ ẹ mọ̀ pé apá mi kan ó sì ṣòwò á kọ́lé tó jọjú síbẹ̀ fún. gbọ́dọ̀ kìíní èmi ò sí ń bẹ̀ n ò sì mọ olóore tó ṣe ṣùgbọ́n o ò lè sọ nǹkan kan báyìí kémi ò da ọ̀rọ̀ náà nù nígbà tó o ti ló ti ṣe ọ́ lóore a jẹ́ pé èmi náà ò mọ ẹni ibi wá sọ́dọ̀ rẹ. bàbá ẹ gbọ́ nǹkan tí mo sọ ni àní òkèlè ẹ̀bá há sí lọ́nà fún ọpẹ́lọpẹ́ rẹ̀ ló lo nǹkan tí ara mi fi yá. ìdí tí ọ̀rọ̀ rẹ tí ó fi di mímú ṣẹ ni ìwọ ni mo fẹ́ kó o rò bí ẹ̀yìn báyìí lọ bá fẹ́ ká fi ilẹ̀ rẹ̀ sí ó ti ṣeé ṣe ọ̀tún ni àbòsí àbí wájú mi báyìí tí mo kọjú sí ṣé o mọ̀ pé kò síbi tágbára Elédùmarè ká. bàbá ibi tá a wà lẹ̀ sí tó yẹ pé bèbè bá ṣí àgbọ̀ndì mi báyìí ilé bàbá tápà ni wọ́n mọ̀ wò lọ́ọ̀kan bí bàbá tápà bá jí kò ní rìn ju ìgbésẹ̀ 5 sí 6 lọ kó tó wọ àgbàlá yín àbí ọ̀rọ̀ mi ò tí yé yín ohun tèmi fẹ́ nù. a jẹ́ pé agbede méjì àwa méjèèjì. ẹni ọmọ gbé àjọmọ ríra wa ó ti dọ̀rẹ́ mi tímọ́tímọ́ pátápátá wọn ò lè jù ọ́ lẹ̀. bọ́lọ̀ wo bá ṣoore fún yàn. yóò ṣe tán ni yóò ti gbà bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí í ṣe wàhálà. juwu rẹ lọ bàbá dẹ́kun mọ̀ ní mo ń bọ̀ o a fẹ́ sọ̀rọ̀ lónìí o. ìpàdé tẹ́ ẹ lọ ní ìjẹrin ṣe mọ̀ pa àríra kó tó di pé mo rí bàbá tápà ní alẹ́ ìjẹta tó ní ẹni pé kò mọ̀ bọ̀ bó ní ìpàdé tẹ́ ẹ lọ. tó irú ní òun ò tẹ́rí ó ní àfìgbà tóun dókè mẹ́tì sí wọn kò léegbọn wọ́n wọ́ mi ńlẹ̀ kúrukú èmi náà wọ́n ń wòra mi pé ṣé mi ni baálẹ̀ àbí mo kàn jẹ́ baálé lásán ojú tì mí ara lọ́ mi ìrìn ẹsẹ̀ mi ò lè padà rárá. bàbá tápà mọ́ bínú ọ̀rọ̀ lúlà ń sọ afẹ́ gbadé fún. kò ṣe fìlà tí ó bá àwọn Yorùbá máa ń fi sórí náà ládé. a sáré rẹ̀ sọ́tún sósì ní àwọn ọba tí wọ́n ju ọ̀dọ̀ wa lọ kí wọ́n fáwọn náà ládé ká mọ̀ pàṣẹ fúnra wa. ẹ̀yin fẹ́ máa ń fi adé tí wọ́n máa ń fi pàṣẹ. ta ló máa ń gbà fún ẹ ta ló máa ń fún ẹ. ọba tó ga tó nípò ńlá ló máa gbadé. àyè tí máa gbadé. kódà bàbá baálẹ̀ tí èmi wọ̀ yìí Zaguro yọ èèyàn dáadáa ní bàbá baálẹ̀ ló máa jó lórí gbogbo àwọn tó máa ń dé fìlà dé ní gbogbo agbègbè yìí. bàbá tápà wọn ń ṣe bẹ́ẹ̀ wọ́n ju kábíyèsí. kò má ti ṣe bẹ́ẹ̀ ọkọ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ bàbá kó má bínú tọ́ adé tí ẹ̀yin máa ti sọ ni àwa máa ti gbadé o àwa ti máa gbadé. ẹ wo bàbá ọ̀rọ̀ tí a bá gbọ́ láti ẹnu Adégbọ́nrọ́kú òdi ọ̀run ló ti wá. èmi mo mọ ohun tí mo rí bàbá tápà sọ pé àti gbadé àti gbà náà àti gbà bàbá ẹwẹ tọwọ́ fàbọnú àti gbà. kí èèyàn máa lùlù kó máa jó adé ti máa wá fa. nǹkan mà ṣe mí o ǹjẹ́ mo fowó ara mi ṣe ra mi báyìí ìyá sí eré tuntun dìbì bàbá tápà tó làlúwà gàràgà tó fèrú gbàbùkún tó ṣe burúkú tó gbẹ̀mí ẹni ẹlẹ́ni ó sì wá bá mi ó ní ń bo láṣìírí mo bò láṣìírí lóòótọ́ torí pé wọ́n ní awo nígbàwo nígbàwọ́ báwo ọ̀bá gbàwo nígbàwọ́ àwo àtẹ àwo àṣìfàyà pẹrẹgẹdẹ bí aṣọ
èèyàn wá sí ilé rẹ́rù ẹlẹ́rù kò fa tiẹ̀ lọ́wọ́ ṣé n kò tí ń rẹ́rù ẹlẹ́rù kí n fa tèmi lọ́wọ́ báyìí ká gbóyàn láti rí kọ́dọ̀ràn ẹ wo ilé ògúnlùtù ilé àlàpà tí mò ń gbére tí mo jogún lọ́wọ́ bàbá mi láti jọ mo ti wá baálé ò rí dáadáa kankan tí mo ṣe gbogbo òlú ò rí dáadáa kankan tí mo ti rí ẹni tó wá lálẹ́ òun tó dé tó ṣe bí tó fi rúgbà bùkún baálé ni wọ́n lọ rí tulẹ̀ fún kí wọ́n kọ́lé alárinrin fún wọ́n kọ́lé ribiribi fún wọ́n ní mo sórí kò gbèmí ọlọ́wọ́ kankanú ni ìkà wá dànù tèmi ṣe báyìí ọ̀dà wọ́n ní bọ́rọ̀ bá kọ òkè tọ́kọ̀lẹ̀ ò tún níbi tá a gbé sí ọ̀fẹ́ rújú wàyí ọ̀fẹ́ rújú wàyí ọ̀fẹ́ rújú wàyí ayé mà burú o ayé mà burú o ṣèbọ́ fàṣírí sí mi lọ́wọ́ kí n mọ̀ tú àṣírí o n ò sì tú mo bò láṣìírí torí ipá wo ní gbàwó ń gbọ̀wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ adá báyìí. Fágbèmí. Mọ̀ jẹ́ o. ọ̀rọ̀ tèmi rẹ jọ sọ mo fẹ́ kó o nà ń bẹ̀ lórí etí ìbọ̀rọ̀kìnní nítorí pé bó o ṣe gbé ọ̀rọ̀ ọ̀hún kalẹ̀ etí ti gbọ́n tí ọ̀gbọ́n rí àmọ́ kójú ọmọ rí tí ò rí rí ìdí nìyí tí mo fi fẹ́ kí o ṣojú òun gangan fúnra rẹ̀ dákun bá mi fọ́ ọ̀rọ̀ náà sí wẹ́wẹ́ kó lè mọ̀ pé ní ewu la wà. ọkọ ìlú ní dààmú làkà yóò ní jọba yóò rọrùn fún yín o ẹ bá na mu ẹ bó ni mu ẹ bọ́ la mu ayé yín ò ní dàrú ẹ ṣeun òdúlànà ọkùnrin kàkàkà ọkùnrin kàkàkà ebìtì tí ò lè pàpín gúnugún ní palọ́ ààrẹ ayé ò ní rí o gbèsè tí ẹ ò ní ta tí ẹ ò sì ní bàjẹ́ ẹ wo tá a bá sọ̀rọ̀ èèyàn pàtàkì nínú ìlú yìí ọ̀kan pàtàkì ló jẹ́ bó o ṣe ń tọ́jú ọmọdé bẹ́ẹ̀ ló ń tọ́jú àgbà tá a bá wá rẹ́ nìkan tó gọ́ kọ̀rọ̀ tó lóun fẹ́ sọ̀kò àlùbáṣe ọ kí ló yẹ kí wọ́n ṣe fúnra rẹ̀. àfi ká fọ́lùwà rẹ̀ lọ́lọ́run lọ́lọ́run bò bá díẹ̀ bá dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn lèèyàn fi lù rẹ̀ sí ọ̀pẹ ni tí wọ́n gbẹ̀mí lé tí wọ́n gbọ́kànlé tó ń pè léèyàn ó sì mọ̀ pé èèyàn burúkú pọ́nbélé ni wọ́n pàtàkì jùlọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá tápà bàbá tápà tí wọ́n fọkàn sí tó rò pó lórí rẹ ni tó ń fojú èèyàn pàtàkì wò tó ń gbósùbà fún tó ń kú bẹ́ẹ̀ fún ìkànnì. bàbá tápà ẹ dákun bàbá a ní òun tẹ́rí o. wo odòlánà tí bá sọ fún ọ wípé omi ń jóná ìwọ má bàa mi jiyàn kàbí mi léèrè kó ní kí n lálẹ́ kírú rẹ̀ wá bó ìkànnì bàbá tápà ọ̀hún o wojọ́ tó o jiyàn ti yan ọlọ́run tó ọ lọ́nà fún tí ẹ bá sọ pé lọ pé Elédùmarè àtẹlẹ́dàá ìyá rẹ̀ ti ń bẹ lẹ́yìn rẹ̀ ọ̀tọ̀ ní tọ́bọ̀rọ̀ ọ̀fẹ́ kọ́ lórí rẹ̀ ó di ẹni àgbégbìn ni. kí ló ní mo ṣe fóun. ó jèrè wọ́n ní àlọ́rọ̀ká àlọ́rọ̀ká ẹni tí ò ní fẹ́ ni ò ní fẹ́ ni ẹni tí bàbá tápà pẹ́tẹ́ ọ̀sùn tó ló ṣe fún òtó nǹkan kan ó ní ń jọ kan ó ní ń ṣe lógún yàn ló ṣe bẹ̀ ó lébi sì ń pa ọmọ òun nulẹ̀ òun tìka lára rẹ̀ bí ń pa òun wá retí pé bóyá ó fóúnjẹ lọ ó sì fóúnjẹ lọ títí tí yàn òun fi tán ọ̀tàn ìdínú tó fi wá ní pé dandan lá àfikún òun ṣe ń kà ìyẹn tó họ lọ́nà fún un tí ì bá sọ pé lọ pé Elédùmarè kò fẹ́ kó gbájẹ́ pé yọ jáde mọ́ ó fẹ́ kó gba bèbò alákejì ni wọ́n ìfúnpá kan báyìí lóde torí ìfúnpá ọ̀hún tí wọ́n bá ti fún báyìí dẹ́yìn ẹnikẹ́ni ọ̀hún ó dùn lọ́nà fún tí ì bá sọ pé lọ pé Elédùmarè kò bá ti já ọ̀run
ìdínú iyán ọjọ́ kìíní àná iyán àwo kékeré kan tó torí rẹ̀ fìyà jẹ tó ọpọ́ lójú ọwá ní dandan ńlá àwa ló ń dífá ẹ̀sọ́ rántí wípé wọ́n ní kó gún yẹn rẹpẹtẹ kó o sì ṣe bẹ̀ rẹpẹtẹ àbí bẹ́ẹ̀ kọ́ irọ́ lásán ní ọ ti sùn irọ́ ni ó fi ìyún òdígún ni ìyẹn tó ṣeun pẹ̀lú gbogbo bẹ̀ tó ṣe ọ wá fi gbẹ̀san ìyẹn kékeré ọjọ́ kìíní àná wo ṣé ń sọ̀rọ̀ fún ọ kò yẹ kí n tàṣírí yìí fún ọ ṣùgbọ́n wà dáadáa tó ń wù náà ní kó máa wù ẹ̀dákẹ́dá tí bá ti ń ṣe rere dandan yóò jèrè rere ẹni bá sì ń ṣe kàyọ́ kẹsàn-án ká àṣírí lọ́fọ̀rọ̀ yìí ṣe o ọmọ àmọ́ fọ̀rọ̀ yìí sí mi lọ́wọ́ ni gẹ́gẹ́ bí àṣírí ṣùgbọ́n n ò gbọ́dọ̀ má sọ fún ọ torí kó má bàa tẹ́ ní tìkà kó o lè mẹ nínú ẹni kó o lè mèyàn nínú ènìyàn kó o lè mẹ́ni àṣà fún kó má jẹ́ pé ẹni tí wọ́n rò pọ̀ fẹ̀yìntì ọmọ pé kí igi ẹ̀gún ni ọ yọ lẹ́nu sí ọ wọ́ ò tí ì rí nǹkan kan tí ẹnu ọkọ ìlú kódà èròǹgbà rẹ̀ lórí wípé a fẹ́ gbadé nùlú yìí pé kábíyèsí pé baálẹ̀ náà fẹ́ gbadé ẹ gbọ́ o látòní yìí lọ ọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́lọ́ bàtà láládé tẹ́ ẹ fẹ́ dé tẹ́ ń bá a sọ ẹ má tún bá a sọ mọ́ o ọ̀tọ̀ lè rotí ọ̀tọ̀ lè rotí ẹ. kí ló tún dé kí ló kan balẹ̀. ó jèrè ó ní dààmú. akitiyan rẹ̀ bíi pé kọjá pé adéhùn gangan orí ara rẹ̀ ní ọ̀bọ̀ sí. alẹ́ èèwọ̀ ní bàbá tápà yóò ṣe wá dádé nínú ìlú wa yìí èèyàn tó jọmọ bíbí inú ìlú yìí gangan tí ò wá láti ìdílé ọba ò lè dádé ká má ti wà sọ pájòjì lásán ẹ gbélé-yìn òtì síbì kan bàbá mo ń jẹ́ o kò sí tó ń bọ̀ lókè tílé ò gbà gbogbo tó wà lẹ̀ yẹyẹ dá mi dá ó ti ṣe tiẹ̀ o Olódùmarè ń bẹ lókè àmọ́ ẹni bá sọ pé kí là á ṣe à á ṣe hàn ẹ gbélé gbọ́ kí mo wí. òdúlànà ọtí mi bínú. èmi. àwọn ọtí mi bínú. èmi bínú. mo ń bẹ bínú ohun mi kàn lé ní kò rújú. ẹ dààmú wo kò tí ń bínú. ó máa gbọ́ ẹnu ta lọ́sọ̀pọ̀ ti gbọ́rọ̀ yìí. èmi àbí mo sọ kankan fún ọ. èmi ń ríra ni. tí ò rújú rárá. kò rújú kò gbọ́dọ̀ rújú. ọ̀rọ̀ àṣírí ni o kódà mo sọ fún ọ wípé ọ fọ̀rọ̀ sí lọ. òṣùpá kìlọ̀ tá a ti ríra rè. ìkẹẹ̀dógún. òṣùpá kẹẹ̀dógún. ó ti lé lọ́dún kan sẹ́yìn kí n tèmi àti ní. ọgbọ́dọ̀ rújú. ní dààmú. ọdúnkẹ́ olúwa ọdúnkẹ́. ọjọ́ ẹ̀jẹ̀ mọ́nu ẹ gbélé gbọ́. èèyàn bá lọ́wọ́ lọ́kọ̀ sára tí ò lè dá àbọ̀dọ̀ mi ò yẹ yín èèyàn tí ò bá lọ́wọ́ lọ́wọ́ nìyà ó jẹ mo lọ́wọ́ mo léèyàn mo sì ní agbára ogun nìkan ni wọn ò ní. ọ̀wẹ́ tí mo bẹ̀ yín kọ́kọ́ gún àbí bó lórúkọ rẹ ti jẹ́ alẹ́ òní kò gbọ́dọ̀ dọ̀la kí mo wí èéfín ni mí o bẹ́ẹ̀ yóò bá já wọn kì í rùn wọ́n tọ́ bọ̀ mí lẹ́nu wọ́n sì gègé ẹni bá ní kí là á ṣe hàn ni kẹ́ ẹ jẹ́ṣẹ́ mi bí iṣẹ́ ta ló gbà nínú yín. kọ̀kọ́gún gbà á. bàbá a gbọ́ pé òun àtọmọ kan lọ́jọ́ wọnú ìlú báwo lọ̀rọ̀ ọmọ yẹn. ẹ gbà mí abẹ́ ẹ̀ gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ bẹ́ẹ̀ èèyàn bá jóná ṣé wọ́n béèrè irùngbọ̀n rẹ̀. ó ti yé mi. bàbá lóru ẹni mọ́júmọ́ ọ̀la ìgboro lẹ́gbọ̀n nínú. ẹ jẹ́ṣẹ́ mi bí iṣẹ́ ẹ jèrè. ayé ọ̀hún kan ò yẹ nìkan ìyá mi ló fi mí hàn bàbá mi ayé fa eyín funfun fẹ̀jẹ̀.
ọwọ́ bá kó tó kúrò. ọwọ́ bá kó tó kúrò. ẹ̀ṣẹ̀ kan kì í dédé ṣẹ́. elépo yín náà dé o elépo lólógèrè adúpẹ́ o. tèmi bá mi o mo gbé o ayé ní ti bàjẹ́ epo mo gbé o tèmi bá mi ẹgbẹ́ mi ẹ̀wọ̀n kó ìyá mi ó pa mí lónìí ẹ̀wọ̀n kó ẹgbẹ́ mi ìwé ká lọ sórí ìyá mi. ẹ bọ̀rọ̀ jẹ́ mo bọ̀rọ̀ lọ́dẹ o ẹ bá ń kó àní ẹ bá ń kó ẹ bá ń kó ní ẹ sànú ṣòfò méje ni o tó ń tẹ lẹ́ràn o tó ń tẹ ẹran mi o ẹ dákun ẹran mi rè tó ń pẹ̀ràn mi sí àyìn bó ti pọ̀lúwa rẹ̀ nu nínú àgbà yìí tó ń pẹ̀ràn mi orí mi o. ayé ọ̀hún kan òye nìkan ìyá mi ló fi mí hàn bàbá mi ayé fẹ̀yìn. ẹ̀yin ìlú mọ̀yè. ẹ wo ìlú tá a bá ti rí tí àwọn ọ̀dọ́bìnrin àtọ́dọ́kùnrin bá jáwé lọ́wọ́ àjẹpẹ́wú ń bẹ kí ló dé ṣé kì í jẹ́ kó bẹ́ẹ̀ rújú. ẹlẹ́kùn bàbá káró lé o bàbá ó ti rújú báyìí ó sà ti ń pajá tí ń pe ewúrẹ́ ẹ dákun bó sà òun bí ò bá wá rí kankan pamọ́ ṣé kèsì àwọn ọ̀dọ́ ìlú náà mọ̀ pa lẹ́yọ̀ kankan. ẹ dákun bàbá ẹ bá wa wá àkọsẹ̀ sí i ó ti sú wa ẹ bá wa kọ sí i. awo ẹ ṣe ìlú yóò ní bàjẹ́ mo kẹ́yìn obìnrin mo sì kẹ́yìn ọkùnrin ajẹ́ ò ní kó làákà ẹ̀yìn ẹ̀ ní pẹ̀díhùn gbogbo tẹ ẹ sọ pátápátá èdè àgọ́nù wọn yìí sọ bẹ́ẹ̀ bàgbàlagbà bá ń sọ̀rọ̀ mi bọ́ ọmọ Yorùbá ní ọ́. inú ń bí ọ ni inú ń bí ọ. ẹ rí lóòótọ́ làwa náà mọ̀ pé òṣàkọ́ wà tí ìpàdé yẹn yóò máa já gbà ó ẹran ewúrẹ́ gbà ó àgùntàn lágùntàn tá a sì ń bá wọn káàkiri ìgboro inú èèyàn lè lò lóòótọ́. àmọ́ gbogbo tá à ń wí wọ̀nyí àti rọ́nà àbáyọ. gbogbo náà la mọ̀ pé babaláwo olúlódò yìí adábẹ́ ń wẹjú sí ni tó gbọ́fà yanran ló tù fẹ́ àtàwọn àtòun àti kábíyèsí àti wọnú ìyẹ̀wò ó sì ti bá fani gbólóhùn ó sì ti sọ ohun tí fáwọn gbà gbogbo tó lágbà pátápátá tí fáwọn gbà pátápátá ní baálẹ̀ ti ṣètò rẹ̀
tí mi sì mọ̀ tí mo sì mọ̀ pé gbogbo ń tàn wí yìí láàrin ijọ́ kan síjọ́ méjì nílùú bá tùbà nílùú bá tùṣẹ́ àbí ẹ̀dọ́ ẹ jẹ́rìí babaláwo tẹ́ ẹ ní. àmọ́ rújú ẹ jèrè. ẹ ní dààmú ẹ mọ̀ mí lónìí ó tó dànù èmi àdábánijà òkètìrì mọ́ wàrà àtàrà ọmọ rẹ rúbèrè ni ọmọ agbẹ́mọ́lù wọ̀ ni ọmọ agbẹ́mọ́lù wọ̀ oògùn tí ò jẹ́ ẹsẹ̀ gbọ̀rọ̀ lákìtàn ẹ ní dààmú ẹ wo àṣírí ti tú àti pé bájẹlẹ ìfá sì yànnà náà rọ ìfá ti fojú àṣebí hàn. àwo ọbẹ̀ èmi. ẹ wo wọ́n ní sàkàtà pàrọ̀ báyìí lágbàlagbà sí tọ́ èyí tí bá ti ń yọ bàlàbàlà àrùn bẹ́ẹ̀ ni mọ̀nàkà yìí bá a ti ṣe làwú ẹnì kéèyàn yàn náà lódì mọ̀ ń là á ṣe fún tí ó bá sojú kó sojú tí ó bá ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ ẹ wo ìbá ti fojú àṣebí hàn àṣírí ti tú afẹ́ ti fi àṣírí fúra díẹ̀ bílù iṣẹ́ lọ ọ̀dùn mẹ́nì kankan nù ẹ wo ẹni tí ń dàlú ìrú èlé fọkàn sí ojú èèyàn gidi lè fi ń wò lẹ́ẹ̀mọ̀ wípé dẹ̀gẹ́ tutù lẹ́yìn ó gbóná nú ni ẹ wo bàbá tápà ẹ farabalẹ̀ ẹ tí ì rí nǹkan kan ẹ tí ì gbọ́ nǹkan kan bàbá tápà tó kú nígbà tó kú ó ní òrìṣà kan tó gbélẹ̀ òrìṣà tí bàbá tápà gbé wọ̀lú yìí gbogbo nǹkan tí bàbá tápà ń fún jẹ kó tó di pé bàbá tápà kú nígbà tí bàbá tápà kú tán kò sẹ́ni ohun tó múrí ju òrìṣà yìí òrìṣà yìí wá bẹ̀rẹ̀ sí bínú torí pé kò rí nǹkan jẹ mọ́ kò rí tutù tí wọ́n máa ń fún ìdí nìyí tó fi di pé ń wà ń pe ewúrẹ́ ń pàgùtàn ń dá gbogbo lúrúurú ṣùgbọ́n kẹ́nìkan ni mo fẹ́ sọ fún yín a ti bèrè lọ́ba ìbá ti ti yànnà náà rọ̀ ìbá ti wájú wo ibi tí òrìṣà yìí wà ẹ wá fọkàn yín balẹ̀ mo ti sọ fọ́kọ ìlú mo sì ti sọ fún dáàdù wa náà àti àwọn olóyè ẹ̀yin ẹ fún mi nígbà péréte ibi tí òrìṣà yìí wà ìbá ti yànnà náà bẹ̀ èmi àdábánijà òkèjì máa wà á lọ rẹ gbé òrìṣà yìí àgbẹ̀bọ́dẹ a sì túbú àtúkò nílùú tí ló sì tùbà tí ló bẹ̀rẹ̀ sí túṣẹ́ eku ọ̀bà máa ké bí eku lẹ́yìn ọ̀bà máa ké bí ẹyẹ ọmọ èèyàn bẹ̀rẹ̀ sí máa fọ́n bí ọmọ ènìyàn gbogbo ohun tó ti rújú tẹ́lẹ̀ ni ò bá rújú mọ́. mo dúpẹ́ awo mo kí gbogbo ìlú o ẹ rí gbogbo ìgbà ọ̀rọ̀ ìlú yìí ni mo kọ mi lóminú èmi yìí kàn ṣe baálẹ̀ jẹ̀kọ̀jẹ̀kọ̀ lásán bí mo bá sùn bí mo bá jí ọ̀rọ̀ ìlú ni mò ń rò torí ìdí èyí ọ̀rọ̀ náà lẹ sì ti gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ yìí ó dá mi lójú wípé gbogbo ohun tí ń rùn yóò tán lẹ̀ mo wá fẹ́ kí gbogbo yín bẹ́ẹ̀ ti ṣí gàngán wáyé náà ní kẹ́ ẹ ṣí padà kẹ́ ẹ jẹ́ káwọn ìlú ó mọ̀ pé inú yín ti dùn nítẹ̀rítọ̀ yàyà ẹ padà sáà ẹ jẹ́ kí wọ́n rí yín kọ́yà. ṣé tí a bá ti ṣe gbogbo nǹkan tẹ́ni ká ṣe ìlú ó tùbà yóò túṣẹ́. tí ò rújú rárá ìlú bá tùbà nílùú bá bẹ̀rẹ̀ sí túṣẹ́ lè kó ọmọ kí gbogbo nǹkan bá bẹ̀rẹ̀ sí lọ nílé tó létò ẹ wá gbọ́. bẹ́ẹ̀ gbọ́n tí babaláwo wí. bẹ́ẹ̀ gbọ́n bá ti babaláwo wí. bẹ́ẹ̀ ṣe wà lọ yìí ṣe mọ̀ pé wọ́n ní etí tó bá gbà lọ dẹ̀dẹ̀ ni kò gbà bọ̀. bẹ́ẹ̀ nígbà tẹ́ ń jáwé bọ̀ ọ́n àyín wọ́n mọ̀ pé fẹ́ wá fẹ́ òun náà ẹ wá jẹ́ kí gbogbo wọn náà mọ̀ pé ìlú ti tùbà ìlú ti túṣẹ́ o a ti rí gbogbo ohun tí ń dà lúrú o ẹ jẹ́ wọn fọkàn balẹ̀ ẹ wà máa ń kọrin lọ báyìí bẹ́ẹ̀ bá ti ń kọrin lọ ẹ̀jẹ̀ nu yóò máa dùn ẹ máa rẹ́rìn-ín kí inú gbogbo ìlú náà kọ́kàn wọn balẹ̀ ẹ máa pé ó tùbà ó tùbà àwòrò tẹ̀tẹ̀ ó tùbà ó tùbà ó tùbà. ayé ọ̀hún kan ò yẹ nìkan ìyá mi ló fi mí hàn bàbá mi ayé fẹ̀yìn funfun fẹ̀jẹ̀ sí ìlú ojú ẹ̀dá sunwọ̀n jọjọ dúró lọ àfi kéré ló wà máa ṣọ́ wa. ayé
ìgbà ọmọ rorom ìṣẹ̀ṣe ìbà ìpè ayé ìmọ̀jẹ́ ìwọ̀n ọjọ́ pé ìbà pẹ́pẹ́pẹ́ wọ́n gbọ́ rẹ pé ègbìdá kan wọ́n gbọ́ ègbìdá wọn lọ́rùn mi lógun dé ìrúsẹ̀ ìródé ọ̀rùn mi lẹ́ ń dáná fògùn dé ìrúsẹ̀ ìrójà wọn lógun ó ní tó bá jókòó ó ní ẹ̀mú ajé ẹ̀fẹ̀jẹ̀ bògùn wọn fẹ̀jẹ̀ bògùn ògùn síra rẹ̀ wọn tún lọ́rùn mi lógun dé ìrúsẹ̀ ìródé ọ̀rùn mi làtún ní dáná fògùn dé ìrúsẹ̀ ìrójà wọn ní Ṣàngó ohun tó bá jẹ́ Ṣàngó ó ní ẹ̀mú ẹ̀gbọ́n bọ̀lọ́jọ́ fún Ṣàngó ó fẹ́ gbọ́ Ṣàngó síra rẹ̀ ilẹ̀ wọ̀ ilẹ̀ lẹ́lẹ́kọ̀ọ́ èèyàn lé nígbòrò àbẹ̀mí adébá fọrí ẹni kú wa ikú ilẹ̀ nírin ilẹ̀ nítẹ̀ òkú tó kúlọ̀kọ̀rọ̀ awúdá gbókù rẹ̀ wọlé èdè náà ní ọ̀tẹ̀ tájà àbàṣẹ́ nǹkan àfìdí sọlẹ̀ àti wáyé igi rẹ̀ lọ́yẹ́ àti sẹ́wọ́n ilẹ̀ lọ́mọ ìwọ òrìṣà yìí àti wáyé èrè ọ̀sẹ̀ yìí bàbá tápà ló gbé ọdẹ lẹ̀ yìí bàbá tápà tó sì gbé ọdẹ lẹ̀ yìí ó ti dẹni tẹ́bọ̀rọ̀ ń bá jẹun ó ti wọlé sún ó ti dẹni ìgbàgbé ó ti kú nígbà dúró wẹ́ẹ̀kọ̀ tí òdò kí n gbọ́dọ̀ lájà ń wò nígbà bàbá ẹni ó gbé ọdẹ lẹ̀ ti kú kí ni wọ́n náà ṣe ìwọ náà wà wọlé lónìí kọ́ lọ́ọ̀rì bàtà bàbá tápà kí wọ́n àti bàbá tápà kẹjọ bá sọ ọ̀hún kẹfì lulẹ̀ ẹjọ́ lówó tún wà kí lówó tún ṣe àbẹ́ nílẹ̀ mọ́ ọdún kẹrẹ alábẹ́rẹ́ ṣe àbẹ̀ṣẹ́ sọ̀rọ̀ àbẹ̀tẹ́kẹ́ bá ti dáná sọ̀kẹ́ gbà bàbá ìkẹrẹ bá mọ̀ṣẹ́ lọ́wọ́ ní kò sẹ́ni bàbá bá mọ̀ṣẹ́ lọ́wọ́ ní kò sẹ́ni kò sẹ́ ní sẹ́lá òjò kẹsẹ́ èyí tí mo wí lónìí ká rọrọ mọ́ kò sẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ wọ̀ sílẹ̀ bọ́lá epo púpọ̀ ní ìrọ́jú ọbẹ̀ epo ìkọ́ ọmọ jẹ́ ìrọ́jú òrìṣà yìí ó kẹjọ wọlé sùn. kọlọkọlọ ayé ẹgbẹ́ kọlọkọlọ ọ̀run ẹgbà kọlọkọlọ ayé ẹgbẹ́ omi wọlé lónìí ó kọlọkọlọ ọ̀run ẹgbà yà ọyọ ẹgbẹ́ ẹgbà ẹgbẹ́ ara yẹn ló gbé náà ọ̀rọ̀ yẹn ẹgbà rọ̀bù ráyè pẹ́pọ́ rọ̀bù bò pátápátá báyìí lọ́sọ̀ bòdì ẹni ẹni papọ̀ bọ̀rí ẹlẹ́ni rọ̀ padà sọ jẹ́jẹ́ bọ́ rọ̀bù pátá rọ̀bù ọ̀tán òrìṣà nù ó dàkọlẹ̀ bò ọ̀yá kọlọ́rì má bá wa rọrùn sẹ́yìn ó di ìwọ́ tán bẹ́ẹ̀ nu ọlọ́nu mọ́dé yìí ó rí ilé ayé báyìí kò sí nǹkan kan tẹ́ẹ̀dá lè ṣe láyé bí ó ṣe wí pé kọ́mọ ṣe dáadáa rere ló gbé o àbí rere kọ́ pé àbí rere ká sí rere ká sí. ó lè bá àmọ́ rùn jù ó ní dààmú. ayé ọ̀hún kan ò yẹ nìkan ìyá mi ló fi mí hàn bàbá mi ayé fẹ̀yìn funfun fẹ̀jẹ̀ sínú ojú ẹ̀dá sunwọ̀n jọjọ dùnú lọ àfi kẹ́lẹ́dùwà máa ṣọ́ wa. Looking so handsome and beautiful. How's everything? Oh gosh, hey, nice to be home. I love to be home and see you people looking so good. So nice, look at you. You're looking so kinky, eh? Then you do it. That's nice, eh? Let's see you now. Nice meeting you. How you doing? How's your family? How's your husband? How Nigo, how are you? You kinky cool. Nice meeting you. Nice meeting you. How's everything? Okay, you guys are going to follow me to the house. I'm going to give you chocolate. I'm going to give you sweat. I'm going to give you some nice clothes. Vale. Ẹ̀yin ara yá. Èmi náà jẹ́ rí bẹ́ẹ̀. Mo rí bẹ́ẹ̀. Ayọ̀ náà bá yín kalẹ̀ lágbára Ọlọ́run. Ẹ wá kó wa jẹ pẹ́. Ọmọ náà ní kú lójú yín lágbára Olódùmarè. Tójú yín ṣe báyìí. Ẹ̀yin náà àtúnṣe dáadáa nígbà tó bá yá. Ọjọ́ yẹn ṣe pẹ́. Oyè Rónkẹ́ àbí. Òun ló ti wá dàgbà tó yìí. Olúwa ṣeun. ẹ rí
ojú ọ̀rọ̀ mi tó ṣú mo fẹ́ kó rọ̀ ṣe ti aráyé gbogbo ohun tí àwọn èèyàn rò pé kò sí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ó ń bẹ béèyàn bá gẹṣin nínú mi ẹṣin ọ̀hún ò lè kọsẹ̀ torí láti ìgbà tó ti dé látàná títí ń gbé mi káàkiri ìyàtọ̀ ti bá ìgbésí ayé mi. ẹni tó ń wò yìí tó jókòó yìí lẹ́yìn Ọlọ́run òun ló tún kàn ní ìgbésí ayé mi ẹni tí mo gbẹ́kẹ̀lé nù. Ọlọ́run foríjì wa Ọlọ́run foríjì wa. ẹ sọ di dẹdẹ kọ́ lè yé mi. Yorùbá ti ha lẹ́yìn tó bá wọn báwo lèmi àá ti sọ báyìí. Bàbá ẹ̀yin náà gbọ́dún tẹ̀sán kan ti mọ́mọ́ yín lọ láti ọmọ tí òjò ọmọ ọdún 4 sí 5 lọ tó ti mú lọ lóyìnbó. Ó ti pẹ́ kékeré báyìí ni. Tí o sì wálé. Ọ̀rọ̀ mi ni pé wọ́n bá ń fọ́ fún lédè ìbò ni. What Daddy is saying, honey, this man, this high chief, after God is him in this village. Yeah. Oh, that is nice. Nice meeting you, uncle. I'm telling me that this man is I'm very well, rich. thank you. Thank you for looking at Rich. the Rich, big. He's rich. Whoa, that is nice. Nice meeting you, uncle. Nice meeting you. Nice meeting you. Bẹ́ẹ̀ yóò bá kí àgbàlagbà nílẹ̀ Yorùbá èèyàn máa kúnlẹ̀ dáadáa ni. I don't get that. Kì í ṣe pé ká mọ̀ wá. Èdèmí lọ́wọ́dé ní sọ, ó ní mo gbọ́ nǹkan tí bàbá sọ. Èbó ní sọ, ó sọ fún pé yóò kúnlẹ̀, pé bó bá fẹ́ kágbàlagbà yóò kúnlẹ̀, ẹ̀yin ní kí wọ́n sọ fún mi. Bàbá ń sọ wípé our village country here, culture, if you greet elders, you kneel down, 2 legs. And then later? Yeah, Ludo. Oh no, I come down, we shake our pop. Then how are you? How are you doing? We up. We'll give a hug. But anyway, that's how we do it, yeah? Ọwọ́ náà ń bọ̀. Kò ṣe nǹkan kan. Ẹ wo ẹ jẹ́ gbogbo rẹ̀ ti yé gbogbo rẹ̀. Ó ti dáa. But nice meeting you, uncle. Nice meeting you. Nice meeting you, uncle. Thank you for being here. Ó ṣe mi gbọ́. Ó tún pè yín nígà. Èwo ló ń pè nígà? Àgbàlagbà òye ni. Nígà. Ẹnì kejì tó tún wá jókòó ní. Gbogbo bí tí ń bá wà ọ gbọ́dọ̀ wà ń bẹ̀ ni èèyàn pàtàkì ní sí mi mo gbọ́dọ̀ máa rí lẹ́gbẹ̀ẹ́ mi. Pé báwọn èèbó bá wá àbí ìjọba dé ohun tí wọ́n bá béèrè tí bá wá ṣàlàyé fún wọn ni gbogbo ohun tá a fẹ́ nùlù bí náà ti wọ nùlù wa tí wọ́n gbé fọmátà àbí ṣé tansi àbí tí wọ́n gbé wá ṣeun ohun tó àwọn yẹn ti yé ó yé dáadáa. Me, PA. This village, like secretary, if people come, government, white people, I'm intermediary. Okay, you're the only person that can communicate with them. That's nice. Nice meeting you. Nice meeting you. Thank you so much for looking after me. He's looking so young and thinking. Ṣèwé dàgbà lẹ́ lò. Ṣé wàá rí bí ọ̀rọ̀ dé dúró ní ìsìn tí mo fi pè yín ojú ọ̀rọ̀ mi tó ṣú mo fẹ́ kó rọ̀ ṣe ti aráyé ni. Ẹ̀rí tí mo ti lérò pé kò sí Ọlọ́run tún wá fa nǹkan yọ nínú tí mo rò pé kò sí òdòdó ọwọ́ mi ò rẹ̀ dànù ẹ̀rí pé ó tó kẹ́ ẹ bá yọ kẹ́ ẹ bá ń jó. Ó tọ́pẹ́ ẹ dákun bàbá mo ń wo kinní kan lẹ́yìn wa látẹ̀ẹ̀kan ọkọ̀ tí mo wò yìí òun náà ló ní àbí. Ó fi gbé mi lánàá. Ó fi gbé yín káàkiri. Ó fi gbé mi lánàá mo mọ̀ gbá yìí láàrin ìlú yìí ní lánàá. Balẹ̀ mọ́tò rí. Ó fi gbé mi lánàá.
tẹ́ bá rí bí mo ti ṣe wọ́n sọ pàkọ́nù sẹ́yìn mi. aṣojú aṣojú bá mi bèrè lọ́wọ́ rẹ̀ mo lówó mo léèyàn mo fẹ́ mọ iye tí wọ́n ń tà wọ́n rà kan wọ́n sì tún láti balẹ̀. My brother he say he want to buy motor. He want to buy a car. Motor for himself and buy another one, another motor for my father. Yeah. What's up, nigga? Thank you very much. That won't be a problem. Tell him I said that won't be a problem. Thank you. Yeah. Nígbà wọn ò gbọ́ mo kàn mọ̀ pé èèyàn máa dúpẹ́ thank you gbọ́n dáadáa nígbà yẹn ọ̀túnba ló ń pè ní ìlú òyìnbó. ọ̀túnba ló ń pè ní ẹ̀dàgbẹ̀dọ̀ ní ìgà ó dà kò burú àti ọ̀túnba àti ìgà gbogbo rẹ̀ náà kò sédè tọ́lọ́wọ́n ọba ò gbọ́. Ibi tí inú mi dùn dé mo ti ní kí àwọn ọdẹ fọ́n sínú ìgbẹ́. Ẹ ti ránṣẹ́ sólú ọdẹ. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣe àjọyọ̀ ọkọ̀ yìí àti ọmọ mi tó dé. Ìpàdé rẹ̀ kọ́lùgbẹ́ kọ́lọ̀ rẹ̀ pẹ́ran wá àbí. Bẹ́ẹ̀ ni. Bàbá. To celebrate your coming. Báyìí là á ṣe ẹ bá ń sọ fún bàbá tí mo dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín. Ẹlẹ́mi ní gbogbo ẹlẹ́mu ẹgbẹ́ rẹ̀ pátápátá ẹmu tí wọ́n bá dá láti òní títí dọ̀la wọn gbọ́dọ̀ gbé lọ́gẹ̀ kankan wọ́n sanwó rẹ̀. Ẹjẹ́ àdédé ọkọ̀ lọ́kọ̀ tí wọ́n gùn tí ẹ pé wọ́n sọ pàbá. So I'll be waiting for you guys to come and visit me in the palace. I got some sweet for you. I got chocolate for you. My stomach. Ta ni mo ṣẹ̀ nínú yín tí ò lè dáríjì mi? Èé ṣe dé fi kán mi lẹ́yìn ọ̀kan. Àgbàlagbà ọ̀rẹ́ rù kí n mọ́ sọ̀kalẹ̀ rí. Ọmọdé ò sì ṣubú kí n mọ́ gbèǹde. Èèyàn bẹ́kún wọlé mi kí n mọ́ rẹ̀ lẹ́kún yóò bẹ̀rìn jáde nì. Èèyàn ò sì rẹ́rìn wọlé kí n sọ pé kó nítọ̀ wọn mọ́ sunkún jáde. Kí ni mo jẹ́? Ẹ̀mẹ́jì ọ̀gbọ́dọ̀ sókè. Baálẹ̀. Ìkàlẹ̀ yàn. Baálẹ̀. Mo dáhùn olúwa mi. Mo dáhùn. Adétúnjí Adégorowa mo pè ló kọ dákẹ́ mọ́ sunkún. Ẹ̀yin ìlú. Ọlọ́run ò ní pa yín lẹ́kún. Ṣé rí eléyìí tó ṣẹlẹ̀ yìí? Ẹ jẹ́ ká gbà pé ohun Ọlọ́run ọba kọ bẹ́ẹ̀. Elédùmarè ó fojú ọ̀sẹ̀ bí yàn kan tán. Rí nǹkan. Bàbá ẹ wò mí kẹ́ ẹ tún mi wò. Èèyàn ni yín. Ó sì rí mi léèyàn kó tó fà mí mọ́ra. N ò gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ mọ́ o.
Ọlọ́run bá ń bẹ lẹ́yìn aṣòdodo. Ọlọ́run ò sí lẹ́yìn rọ̀ irọ́ bó o. Ìkámọ́ra ẹ̀ níkà. Ọjọ́ ìkà ò ní dáa kọ́ mọ́ dáa fún ká. Kí mo wí? Ó mọ́ra ẹ̀ níkà. Bẹ́ẹ̀ níbi tá a dúró sí. Ẹni tó pọmọ balẹ̀ Táíwò yìí mọ́ra rẹ̀. Bẹ́ẹ̀ ni tó pọmọ balẹ̀. Ṣàgó ní àpọ̀lú rẹ̀. Ẹjọ́ mẹ́sẹ̀ kí wọ́n fẹ́ràn ọmọdé jẹ́ ìdíje kò. Ìwọ nìkà. Ìwọ lẹni aṣẹ́bí. Ìwọ ló sásá sí mi ẹnu. Ẹni tó pa ọ́ lọ́mọ rẹ̀. Ẹ̀kẹ́ tí o. Lọ́jọ́ tí ó ní òòṣà kan ń bínú. Ó ń pe ewúrẹ́ láàrin ìlú. Ó ń pajá. Ó pa gígùn. Ó pa kúkúrú. Ọlọ́run gbé fáṣọlẹ̀. Àbí? Bẹ́ẹ̀ni. Tá a bá ti gbé fáṣọlẹ̀ báyìí. Gbogbo tí bá ń bẹ́ẹ̀ ní fẹ́ wí fún wa. Èmi máa ń wọ̀yọ̀ orí kí n déwájú rẹ̀ dáfárí. Ọkọ̀lú. Sími ẹnu ẹ. Ẹ wo bí ṣe ń sọ̀rọ̀ inú ń bí mi ẹ sì mọ̀ pé tí n bá bínú ilé ọ̀la mi. Nǹkan wọn bá nǹkan jẹ́. Ẹ wo ẹyọ̀ ǹda mi. Ẹ lè bá padà. Ọ̀tọ̀. Ẹ dákẹ́. Lọ́jọ́ abínú òye ṣẹgbẹ́ mi. Ọba òkè ló dirí ẹwà fákùkọ. Ó sì wo ṣùṣù. Odindi ìlú ó sì kó wa sí hílàhílò. Ewúrẹ́, adìyẹ, awọ, ìgò epo, ìgò gbá, tó lọ́ọ́ rà tí kábíyèsí kẹ́mi òkè kí mo wí fún yín. Ó ní yóò ṣeé ṣe. Ó sì ṣe fún. Mo sì kówó rẹ̀ fún. Ó sì tún kọjá iye tó béèrè. Ó pẹranjẹ lásán ni. Òòṣà òun ló wá bínú yìí. Mo ṣètùtù o. Ọmọdé níjẹta. Ọmọ tó gbọ́kọ̀ yìí wálé. Tẹ́mi sì bá dọ̀wẹ́kẹ̀. Pé wọ́n ràrú ẹ̀ fowó ń bẹ lọ́wọ́ mi. Wọ́n rà kọ́ fúnra mi, wọ́n sì rà kọ́ fún bàbá rẹ̀. Tinú ọmọ dùn. Kílẹ̀ tó mọ́. Òòṣà ò sì pọ̀ mọ́ tá à ń wí. Látọwọ́ rẹ ni ìkànnì ẹni bí ni ọ́. Òṣòótọ́ rí. Òṣòótọ́ rí. Ẹ dákun mo ní gbólóhùn kan. Gbólóhùn mélòó? Ẹ jèrè. Bọ́ọ̀ bá sọ mẹ́jọ àgbà ọláyè. Ẹ jèrè ẹ ní dààmú. Ìbá ṣèwọ ìwọ́jẹ́ gbà. Ta ni ó lè fi rú èyí lọ tó lè gbà? Ẹ wo nǹkan. Mo ṣiṣẹ́ bí aago. Èdùmàrè méje wàhálà ẹni ọjọ́ sásán kí lè rẹ̀ mí gan. Ẹ wá wo ẹni àtọ̀rìn wá tó dé lẹ́sàn-án gan. Ìyẹn bàbá tápà kọ́ ló ń sọ wọn. Bàbá tápà. Wọ́n dá lọ́lá. Wọ́n sọ dé èèyàn pàtàkì. Wọ́n sọ dé níyì. Kí ló dé tó jẹ́ pé tá a bá nígi lóko àní mèso ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀ má yìí mí. Ẹ má sọ̀rọ̀ o. Ẹ má yìí mí. Ẹ ló jẹ́ mi náà wá dàbí ọgbẹ́ pé ẹsẹ̀ tí mo jẹ ọ́ nù. Bàbá ìbọ̀ tí mo ń bọ̀ hàn yìí mo mú èpò làgídá nínú. Èyí ẹlẹ́kọ̀ọ́ ló gbà lọ́ọ̀ mi. Tó bá ṣe pé mo mú dé hàn yìí bí mo ti bá wọn ò wò mọ́ lórí. Bẹ́ẹ̀ ni bó o bá ní ọmọ bó o bá ní ọmọ ẹ̀dẹ́ká bó o bá ní ọmọ tó bá pé ogún pé wọ́n jáde wọ́n mọ̀ lù wọ́n kọ̀ọ̀kan ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ èmi ò ní dájọ́ fúnra mi. Bàbá ẹ foríjì mí. Ẹ pàṣẹ. N ò tún jẹ́ sẹ́sọ orú ẹ̀ sọ̀rọ̀ mọ́. Irú ẹ̀ ò tún jẹ́. Nígbà míì ọmọ ọkọ àhù ọmọ àlè. Bẹ́ẹ̀ni. Ọmọ ọkọ tó bá hù ọmọ àlè àfàyè rẹ̀ hàn ni. Tẹ́ ẹ bá wá lẹ́ẹ̀ ní ẹjọ́ tẹ́ fẹ́ dá wọn ò dájọ́ fúnra mi. Ẹ má jọ dájọ́. Ẹ má jọ dájọ́. Tó bá dájọ́ yóò rújú pọ̀. Ẹ̀yin ìlú. Ìdájọ́ mi rè. Eégún rẹ̀ ò tún gbọ́dọ̀ ṣẹ́ nílẹ̀ yìí mọ́. Àṣẹ kù. ẹ máa ká lọ o ẹ̀yin èèyàn.
babaláwo èkéré eléyìí àwọn babaláwo gidi àwùjẹ ni wọ́n aṣojú àdúgbò lọkọ rẹ tẹ̀lé mi a kì í fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ rán mi ẹni yóò jáde lójú mi bẹ́ẹ̀ mo sọ. Àwọn nílò nílẹ̀ yìí o, ó di kéré o. Àwa ò fẹ́ ọ nílẹ̀ yìí o, ó di kéré o. Ìbájì nílò nílẹ̀ yìí o, ó di kéré o. Àwa ò fẹ́ ọ nílẹ̀ yìí o, ó di kéré o. Ìbájì nílò nílẹ̀ yìí o, ó di kéré o. Àwa ò fẹ́ ọ nílẹ̀ yìí o, ó di kéré o. Ìbájì nílò nílẹ̀ yìí o, ó di kéré o. Ó pé ó gbà ó gbé gbàngbà lọ́wọ́ àwọn àgbègbè. Wọ́n ti dé ọmọ láṣẹ là. Bẹ́ẹ̀ni, bọ́rọ̀ kìíní tuntun ìgbésí ẹ̀dẹ́ o. Wọ́n ní òrìṣà kan wà ń lu àwọn tó ń ṣàwọn ṣìbálá ṣìbọ́lọ́. Ó sì wá wò pé ta lòun lè gbéṣẹ́ yẹn fún. Ta ló dé òun lójú tóun lè gbéṣẹ́ yẹn fún. Òun wá wò pé àwa ọpẹ ọgbà ọgbẹ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó tún wáyé fún wa yé wa wípé ìlọ́po méjì owó ta ti máa ń gbà tẹ́lẹ̀. ẹ wo ẹyẹ ìyá mi o. ó dá bọ̀rọ̀ kìnní lójú nù báni tó bá mojú ètùtù Ògún ló ní kó wá pa obì kó yàn òrìṣà tó sì dá bọ̀rọ̀ kìnní lójú pé òòṣà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó ń bẹ nínú ìlú ọ̀hún tó bá wá jẹ́ pé ó ń bẹ nínú ìlú ọ̀hún o kò sí ń tájẹ́ náà kú òrìṣà náà fẹ́ jẹ tẹ́lẹ̀ kókó tó ṣẹnu gbẹnu náà kò tó bẹ́ẹ̀ òrìṣà. ó dẹ tó bá dẹ kí o fi wá ká àmúra. gbogbo ohun ìjà tó ní kúlùkù wá bá ní òun kàtà kọ́ra kó ní fúnpá ló fúnpá kó ní gbàdí ló gbàdí ká sì lọ gbọ́ òrìṣà náà. alẹ́ òní gangan là á lọ ṣàlámì òrìṣà náà. ọpẹ ọgbà ọgbẹ gbàngbàlagbẹ àgbàlagbẹ. Àgbàrá ọ̀nà rẹ̀ ò gbọ́dọ̀ sọnù àrólò àdúgbò báyìí ní ti jọ parun àti ìbọn níta gáràjì. A kì í fún òrìṣà gẹ́gẹ́ bọ́ yàtọ̀ fún òrìṣà bí bọ́ bá ranjú bọ́ wa ọ̀jẹ̀ méje. Kábíyèsí, irúnmọlẹ̀ wà lẹ́yìn yín gan. Ká ní kì í ṣe pé irúnmọlẹ̀ wà lẹ́yìn yín tẹ́ ẹ báyìí dá ẹsẹ̀ tẹ́ dá tẹ́ gbàgede báyìí tí ojú ẹ̀yin méjèèjì bá irin jú báyìí. Kódà àkúfà àwọn burú jù tó ṣẹlẹ̀ lọ. Èmi mo sọ bẹ́ẹ̀. Dúpẹ́ ẹ̀yin alálẹ̀ lè mú dúpẹ́ o ọ̀dà Fámúrègùn ọ̀rọ̀ lórí báyìí kí ló kù tá a ṣe kí ló ń ẹbọ kí ló ń ètùtù nítorí pé gbogbo olúmọ̀ ló ti kú tán
àwa tó kù rèé àtàwọn tí ò ráyè wá síbi ètò ayẹyẹ ẹjọ́ náà àtàwọn tí wọ́n rìnrìn àjò lẹ́yìn àwọn èèyàn ìlú ti tútọ́ o kò sì yẹ kí ìlú ó tú lórí mi. Kí ni ìwọ ẹbọ gangan? Ifá ò ní balẹ̀ lóòótọ́ kọ́ mọ́ yàn ẹbọ ọ̀pẹ̀lẹ̀ ò sì ní balẹ̀ kó má sọ̀rọ̀ tó ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrí tọmọ aráyé ń pè lálọ́pọ̀ kàpẹ́ ire kábíyèsí Ifá ló látúnṣe Ifá ní àwa abo ẹran tó bá ti ń bímọ tẹ́yìn rẹ̀ gbàgbá mẹ́ta àkùkọ díẹ̀ méjì ẹ wá wo òròmọ díẹ̀ tí ò tí ì dẹ́sẹ̀ tí ìyá ẹ ṣẹ̀ṣẹ̀ pa mẹ́ta ẹ gbọ́ àwa epo olóṣè kan òun láì ṣe ètùtù yìí ọ̀pọ̀lọpọ̀ epo ṣẹ́ni tá a bá ti kó ètùtù yìí jọ tá a ṣe àwa gbé lọ sí ojú orí bàbá tápà ṣe é mọ bẹ̀ kábíyèsí. awù wọ́n ní bọ́mí kí ọba bá tàn yọ ọba àrọ́bá àrọ́bá sì ní bàbá tàn ní lóòótọ́ àwọn òsì ń tòsí ńgbà tí gbogbo nǹkan ìṣẹ̀lẹ̀ torí baálẹ̀ wọn jẹ́ ńgbà náà àwọn alábẹ̀rẹ̀ sí dádé gbogbo ẹ̀ ní àwọn olóyè ọ̀tún sọ fún wa nígbà tí a wà ní inú ilé lọ́hùn tí wọ́n ń ṣàlàyé ìtàn ìlú fún wa kódà wọ́n mú adé ojú olórí bàbá baálẹ̀ tí wọ́n ti gbéṣẹ̀ wọ́n sì mú adé ojú olórí bàbá tápà nítorí ìtàn tọrọ mọ́ bàbá tápà wọn pọ̀ ńgbà náà lọ àwọn ọmọ pé tó le tó báyìí ni mọ́ mọ́ bẹ̀ dáadáa olóyè ọ̀tún náà sì mọ́ bẹ̀. ọ̀dà àtẹ̀ mọ́ bẹ̀ tá a bá ti wá gbé ìpèsè yìí lọ sí ojú orí bàbá tápà lẹ́bọ́ bá fín lè tutù bá gbà lẹ́bọ́ bá lọ sálẹ̀ dé ọ̀run kóró gbáko bó ṣe rí nù kò jù bá ń lọ. o ti parí olóyè ọ̀tún èyí tó kù ní ìsinmi ẹ ṣètò iye tí gbogbo ẹ̀ bá jẹ́ ẹ jẹ́ kí n mọ̀ ká tètè yọ̀ǹda owó kí wọ́n tètè lọ ra owó tí wọ́n rà kí wọ́n ṣètùtù ní kíákíá ni o ìlú yóò ní tú o ìlú kan ju òní bàjẹ́ o ojú ò sì ní tì wá ẹ ṣeun bàbá. ìbà ti yọjú ayé tó funfun níní àti wọ̀ oòrùn rakọ̀rakọ̀ ọ̀sán ayé ńlọ pọ́n ganringanrin igúnnugún ní gbẹ́bọ lálẹ́ di ayé àkàlàmọ̀gbò ní gbẹ́bù sálú ọ̀run bí gúnnugún bá jẹ́bọ àjọwọ́ gbá bá kàlàmọ̀gbò bá jẹ́bọ apàwọ̀ tiẹ̀ tì bó ṣe olé bá gbàbọ ìyónú ayé inú ayọ́ o bá jẹ́ ilé bá gbẹ́bọ ẹ̀bẹ̀ àwọn àgbà ẹbọ wọn á sì gbà ẹ̀yin lẹ gbẹ́bọ olúgbọ́n láyé olúgbọ́n ẹ̀yin lẹ gbẹ́bọ àrẹ̀sà láyé àrẹ̀sà ẹ̀yin lẹ gbẹ́bọ oníkòyí láyé oníkòyí wọn òkòrú lélẹ̀ onífáwọn òkòrọ̀ lélẹ̀ aláwo ohun gbogbo tí wọ́n bá ti dáwọ́lé ló túbà ní tùsẹ́ o mo ti fi ti alára fún alára alára ti jáwọ́ mo fi tajero fún ajero ajero yẹsẹ̀ kúrò nítorí òsàn gan la gbẹ́bọ yọ̀nú ayé bóyá òjò bá là kedere báyìí lójú ọmọ aráyé rí kedere ọ̀yẹ̀là lónìí o ọ̀yẹ̀là tó kẹbọ òfin o kẹbọ ọ̀dà bàbá tápà a fi ẹbọ ya fi rọ̀ ọ́ lójú gbogbo ohun tó ti ń dàrú nínú ìlú yìí dákun fi èdè nú o a fi bẹ̀ ọ́ ni kọ́ wá fi èdè nú kó fi èdè kù kó fi èdè gbogbo ara kílù òrojú káboyún ilé òbí wẹ́rẹ́ kágbọ̀n tọwọ́ àlàbòsùn àkúfàánú ìlú ìkódé wọ̀ kó dàfí ẹ̀yìn téégún fi sọ takẹsẹ báyìí ní iṣẹ́ láwùjọ òwú o àṣẹ ọkẹ́ ẹnu ọká ní gbèsè gbọ́ ọ̀gbọ́dọ̀ kọ̀hún orógbó òrìṣà ìsì kọ̀hún obì atare kọ̀hún eégún ọ̀rọ̀ tètè tó kété bá ti bá ilẹ̀ sọ nílẹ̀ gbọ́ o nítorí oṣó kan ọ̀gbọ́dọ̀ jọ ṣe àjẹ́ ìjọba adáǹṣe ìjẹ́ ìlú àtòṣó àtàjẹ́ ọ̀gbọ́dọ̀ péjọ kí wọ́n ó dòrùn gọ́ bàbá tápà àfi ẹbọ irọ́ lójú o gbogbo ohun tó ti ṣẹlẹ̀ kó dáríjì o kó rodò kó lè mú mi bàbá tápà bẹ́ẹ̀ ni kó rí o ẹ̀yin tó láyé ẹgbàá Oòduà Ọlọ́fin Ọbàtálá Basọ̀run Àjàkáǹjẹ gẹ̀ẹ́tìẹ́lẹ́ ẹ̀fúùfù ọ̀fẹ́ rí ọ̀ràn yẹn olú orogbo Ṣàngó lákàáyé gbarumọlẹ̀ gbogbo yẹn ẹgbàá o ó ti dàṣẹ báyìí o. ọjọ́ ṣe bí ire ọ̀sán pọ́n. Abeni Abe. òjò ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dọ̀gbàrà. Abeni Abe. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ ó kọ̀ tán. Abeni Abe. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ kọ̀ tán ńlá o. Abeni Abe. èé o ẹ wá wò rárá ire. Abeni o Abe. Abeni o Abe. Alábẹ́ni o Abe. Abeni o Abe. ọmọ sánsan bí owó Abeni Abe. Abeni o Abe. ọmọ gbẹ bí òwú ńlá o. Abeni o Abe. àpọ́nbẹ́pọ̀ rẹ̀ lẹ́yìn ju ẹ̀gẹ́. Abeni o Abe. Abeni Abe alákọ̀ọ́lá olórin. Abeni o Abe. ọjọ́ ṣe bí ire ọ̀sán pọ́n. Abeni Abe. òjò ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dọ̀gbàrà. Abeni
Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ ó kọ̀ tán. Abeni Abe. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ kọ̀ tán ńlá o. Abeni Abe rèé o ẹ wá wò rárá ire. Abeni Abe alákọ̀ọ́lá olórin.